allegation yẹn ti lágbára jù. Ẹ búra pẹ̀lú allegation tó fi kàn yín ni kì í ṣe pé ẹ tó bá jẹ́ pé mo fẹ́ pa alágbájá no ìbúra kọ́ yẹn ìbúra gbogbo ayé ìbúra wọn nìyẹn kò sẹ́ni tó lè gba ìbúra yẹn. Wọ́n ní wọ́n bá àdó ẹni tó sì lóyún wọn fàdó sí lọ́wọ́ kì í ṣe wọ́n ní òun lùsì memory. So àwọn tí wọ́n rí kí wọ́n náà búra gbogbo àwọn nǹkan wọ̀nyí òun lọ́wọ́ fi lè tán o àìjẹ́ bẹ́ẹ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Àáfà báwo náà ṣe lè kí àdó kan àáfà báwo náà ṣe lè fi èkó dẹ báwo náà ṣe lè kí kan àáfà èmi ò gbá wọn láti máa ń sọ tẹ́nìkan bá ń kọjá ààyè nítorí pé ó fẹ́ dìde tá a bá ń sọ fún yín pé ẹ̀kọ́ṣẹ́ ẹ̀san ló ń ké yìí o. Gbogbo irú àwọn àgbàlagbà ẹ̀sìn ó ní bàbá yìí ti bú rí. Ṣé ó yẹ káàfẹ́ sì na Kùránì sókè tó fi búra káàfẹ́ sì wá na Kùránì sókè báyìí tó ní mo fi Kùránì búra it's very wrong kò dáa. Báwo yẹn ṣe ń tẹ̀lé wọ́n ń tẹ̀lé wa Islam ẹyọ kan ni kò pé méjì. So tí wọ́n bá dẹ̀ rí pé èèyàn qualified wọn ní gbé síwájú ẹ jẹ́ àtúnra wa ṣe. Man kana halifa falyahlifu billah ẹni bá fẹ́ búra àkọ́kọ́ nìyẹn búra pẹ̀lú Ọlọ́run ni kò fi búra. Ọlọ́run wọn àti sọ pé falyahlifu bí Muhammad àbí ká pé falyahlifu bil Qur'an. So ẹ̀kọ́ nìyẹn ẹ fi Ọlọ́run búra ẹni tí ò bá gba ìbúra tọlọ́run kò ṣe tó bá fẹ́. Tí wọ́n bá fi allegation kan yẹn pé wọ́n lágbájá ọ̀ṣẹ̀ nǹkan báyìí orí allegation tí wọ́n fi kan yẹn òun ní òbúra lé lórí. Nǹkan míì wà tí ẹ máa ṣe wọ́n ní àlùfìtínà tó ashaddu mina al-qatl. Mo máa sọ lọ́tún máa sọ lọ sọ́tún máa sọ lọ sósì ni o fìtínà ju kú lọ ìyá lè má fẹ́ kéèyàn kú kéèyàn fẹ́ kó ráre. So tó bá ṣe pé mo fi àdó sínú àpò lágbájá ọmọ lágbájá so mo búra pẹ̀lú Ọlọ́run tó ní ẹ̀mí mi so wallazi nafsi biyadihi wallazi nafsi biyadihi mo búra pẹ̀lú Ọlọ́run tó ṣe pé ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ti tán kò ní ìdí Kùránì. Tó bá ṣe pé lóòótọ́ mo lo ìkódẹ ó dẹ̀ jáde lẹ́nu mi pé àápa ẹran so ó rí báyìí mo fi Ọlọ́run búra wallazi nafsi biyadihi mo fi Ọlọ́run tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ẹ̀ mo fi búra lórí ọjọ́ mi gẹ́gẹ́ bí olórí ẹ̀sìn gẹ́gẹ́ bí aṣíwájú rere táwọn èèyàn ń wò wọ́n gbọ́dọ̀ rí ṣẹ̀ríà lára wa. So tẹ́ bá ń wo àwọn programs tá à ń ṣe láwọn televisions ẹ rí i pé ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ ìwọ́n tó bá já lùsùnà tó bá ṣàbòsí làánà tó láyà lẹ́ka ẹ má ṣe bias. Àwọn tí wọ́n ní ọ̀rọ̀ sójú wọn fún náà búra torí pé ọ̀rọ̀ social media tó bá ti ṣẹlẹ̀ ńbẹ̀ ó ń lọ títí ni ọdọọdún náà máa gbé wa. Àwọn tó lọ́rọ̀ sójú wọn káà náà búra pẹ̀lú ọkọ̀ lóhùn irú àwọn bàbá wa tí wọ́n ṣàpèjúwe àti ọmọ àti àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sọ káà náà búra pẹ̀lú orúkọ lóhùn man kana halifa falyahlifu billah kí kálukú ká búra. Tí a bá wá búra tán lẹ́yìn ìgbà náà ní ìjókòó lè wáyé pé ẹjẹ́ ó tán. So èèyàn lè má gbèrò kékeré yẹn kú kó jẹ́ pé èrò èèyàn ni pé kó ń tọ́ ọmọ gbádùn ayé ẹ̀ kó máa ráre oríṣiríṣi lè rò. So kí kálukú túbá torí pé n ti ń bà mí lẹ́rù jù nísìn òun làwọn ọ̀dọ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa wàláhì wọn ní làákàyè. So wọ́n kàn ń tẹ̀lé ọ̀pẹ ò sì níbògì ẹ̀ sọnù àánú yín ṣe mí. Ẹ̀yin rò pé oògùn náà fi lè gbé yín rìn ìrìn àjò ẹ mọ̀ sọ fún káàfáà máa fa tẹ̀sùbà kó mọ̀ sọ pé òun súnmọ́ lọ́wọ́ kí ọ̀rọ̀ rẹ̀ tó bá di bí ìṣesí kọ́rọ̀ mọ̀ yàtọ̀ tó bá mo báyẹn ẹ jẹ́ àpadà náà ajá kì í gbó kẹnu rẹ̀ ó yẹ ẹ jẹ́ àpadà ẹ jẹ́ àsúnmọ́ lọ́wọ́ ẹ jẹ́ àkọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ rere ẹ jẹ́ àfìlànà rere lélẹ̀. So ẹ̀yin àlùsùnà wájà máa tẹ́ẹ̀kì bá ṣalábòsí Ọlọ́run rí kálukú yín Ọlọ́run mọ̀ yín gbogbo ìwà yín gbogbo òṣìṣẹ́ yín lọ́lọ́run rí pípọ̀ nu yín ẹ̀ ṣe èèyàn dáadáa ẹ̀ ṣe dáadáa alábòsí ló pọ̀ jù nù. Nígbà tẹ́ ti rí pé ìjà ń ṣẹlẹ̀ wọ́n yín tọ́wọ́ ìfọ̀tà ìmìnira ìgbó mìíràn jíta tàbí fásitì lóbi náà wọ̀ táwọn ìjọ méjì bá ń ṣe fanfa ẹ ṣàtúnṣe láàrin wọn. So àtúnṣe tẹ́ máa ṣe so kò gbọ́dọ̀ kọjá ọ̀rọ̀ ẹ̀sìn wọn láti máa ń sọ tẹ́nìkan bá ń kọjá ààyè nítorí pé ó fẹ́ dìde tá a bá ń sọ fún yín pé ẹ̀kọ́ṣẹ́ ẹ̀san ló ń ké yìí o. Gbogbo irú àwọn àgbàlagbà ẹ̀sìn ó ní bàbá yìí ti bú rí kódà wọ́n pe bàbá wa kan ní ó dàbí mọ́là tí ń tàrèké ta ni wọ́n fọ́ bàrí ní àwọn àgbàlagbà débi àwọn àfa àwọn tó kọ́ wọn kéwú wọ́n tì wọ́n mọ́ lérí wọ́n fi wọ́n sẹ́yìn káńtà rí. So ẹ̀san ló wá ń ké lónìí. So ẹ búra pẹ̀lú allegation tó fi kàn yín ni kì í ṣe pé tó bá jẹ́ pé mo fẹ́ pa alágbájá no ìbúra kọ́ yẹn
ìbúra gbogbo ayé ìbúra wọn nìyẹn, kò sẹ́ni tó lè gba ìbúra yẹn. Wọ́n ní wọ́n bá Àdó, ẹni tó sì lọ́wọ́ wọn fàdó sí lọ́wọ́ ó ní òun lùsì mẹ́mórì. So àwọn tí wọ́n rí kí wọ́n náà búra. Àwọn nǹkan wọ̀nyí ẹ̀tọ́ ni nínú Islam, ká wá pa ọ̀rọ̀ lọ́bọ̀lọ̀, ọ̀rọ̀ níyanjú láíláí, ẹ má jẹ́ àmọ́ tara wa jẹ, kí kálukú wá forí jẹ ẹ̀ṣẹ̀ rẹ̀, because a mọ̀ pé kò yí sí lọ́dọ̀ ẹlòmíì láti dìde, ìdìde ẹlòmíì àfi kó tẹ àwọn àgbà, kó tẹ àwọn àgbà. Wọ́n bá dẹ̀ ti fún ẹ lọ́pọ̀tọ́nìtì, kó tẹ àwọn àgbà lórí mọ́lẹ̀, kó tẹ àwọn àgbà nínú sófin, kó tẹ wọn lórí mọ́lẹ̀, àwọn ọ̀gá ẹ̀ lé kí wọ́n tẹ wọn lórí mọ́lẹ̀. Ọlọ́dẹ̀ ṣeun ni ó fún ẹ lọ́pọ̀tọ́nìtì. Wọ́n sàkí fún ilé sàbíkà tọrọ ìdáríjẹsẹ̀, tọrọ ìdáríjẹsẹ̀. Ẹ̀yin ọmọdé àánú yín ṣe mí gan o, ẹ má forí yín gba ìgbàkúgbà o, mo fi Ọlọ́run bẹ̀, ẹ má forí yín gba ìgbàkúgbà o, ẹ má forí yín gba ìgbàkúgbà o, ẹ má mo tún wọ̀nù yín, àánú yín ṣe mí o, because ọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ mọ́ change. Àáfà báwo náà ṣe lè kí Àdó kan àáfà, báwo náà ṣe lè fi èkó dẹ, báwo náà ṣe lè kí kan àáfà, èmi ò gbà ó dìgbà tí àwọn tí ọ̀rọ̀ sojú wọn bá búra. Èmi ò tiẹ̀ gba ọ̀rọ̀ yìí pé ó yẹ kó rí bẹ́ẹ̀, tó bá rí bẹ́ẹ̀ kò dáa. Àáfà ẹ̀sìn Àdó èkó dẹ, ẹran pípa fún kò dẹ, kò dáa. Gbogbo wa làwọn èèyàn tẹ̀lé náà, ìpè ò jẹ́ ń gbádùn náà, ìpè ò jẹ́ ń gbádùn kódà àti bí after 2 ni mo ti fẹ́ ṣe program. Wọ́n ṣe ń pè mí náà ń pe olóòtú mi pé gbọ́ ṣé lè bá mu, èmi ò mọ̀ ń pa gbogbo yẹn àdúgbò kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin tọ́rọ̀ bá sojú, mo fọlọ́ bẹ̀ ẹ jọ ẹ bọ́ta ẹ búra, gbogbo wa ìkankan náà jọ ní gbogbo wa ẹ búra. Èmi ò gbà kó yẹ kó rí bẹ́ẹ̀, mi ò gbà kó yẹ kó rí bẹ́ẹ̀. So ẹ̀yin náà ẹ búra kí bàbá tìbí náà tún ara búbú yẹn ò dáa. Àáfà oníṣẹ̀ríà tá a fẹ́ tẹ̀lé láti mọ̀nà, Kùránì kì í ṣe tá àáfà máa ń nà òkè láti búra, irọ́ kò bá mu. Wọ́n fọlọ́ búra, ẹni tí ò bá gbà kò gbàgbọ́ nìyẹn. Ẹ wàá búra lórí allegation tán fi kàn yín. So bàbá fúnra ẹ̀ ló sọ pé Àdó wọ́n fàdó sáwọn lápò. So ẹni yẹn padà tó wá gba Àdó yẹn, torí mo wo program yẹn dáadáa, àwọn òsínú rẹ tó ń dákún ìjà o, wàláì tí ẹ bá ronú yín dáadáa, a fẹ́ kíjà parí, kíjà tán ni, kò sí ní tá a fẹ́ gbà níbi pé ká máa dákún jà àbí ká máa rúná sí wàláì. Allegation yẹn ti lágbára jù, tó bá fi rú allegation yẹn kàn yàn, ẹni tán fi kàn yóò búra tó bá ṣe pé àtọwọ́ mi ni Àdó ti bọ́ sí àpò lágbájá ọmọ lágbájá, tó mo fi Ọlọ́run tó lẹ̀mí mi búra kí n má kàn ìyọnu Ọlọ́run. Àmọ́ tí kì bá ṣe àtọwọ́ mi ni Àdó ti bọ́ sí àpò lágbájá ọmọ lágbájá, kì í máa ráàánú Ọlọ́run. Tó yẹ pé ìkó dẹ tí mo fẹ́ fi sa tán ni mo fẹ́ fi sa lágbájá ọmọ lágbájá lórí, tó yẹ pé rán ni. So tó yẹ pé èmi ni lóòótọ́ tó bá fi pọ́nrọ́ mọ́ mi ni kó rí báyìí. So ẹ búra pẹ̀lú Ọlọ́run. So wọ́n lẹ̀ sí náà sí ìyá dì í, ọba tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ìbúra tí wọ́n ní àbúra nù, ẹ̀yin àlùsùn náà bí wọ́n ṣe pọ́nrọ́ ni mo pa ẹ̀kú tìmí rọ̀. So a sì gbọ́dọ̀ gba ìbúra lọ́wọ́ àwọn ìran kan. Ẹ̀yin náà ìwọ ń sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsù lọ́yìn ó pọ̀ gan, kí ló fà á? Ẹni tó bá jẹ́ sáhírù tá a mọ̀ tó ti sọ̀rọ̀ nípa ẹbọ tó polówó ẹbọ, a gbọ́dọ̀ gba ìbúra wọn. So láàyè ìfòlẹ́ òsáyè èso àtà, àfi kí a máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ níta bá ti ṣe, ká yí padà, ká change, ká yí padà totally. So Ọlọ́run fẹ́ fi ìṣẹ̀lẹ̀ yìí, Ọlọ́run fẹ́ fi tún kálukú ṣe ni, ó fẹ́ fi tún àáfàá ṣe, ó fẹ́ fi tún èmi náà ṣe, ó fẹ́ fi tún ìwọ tó ń gbọ́ mi náà ṣe. Ìyẹn mọ̀ torí pé bóyá kí wọ́n lè fún yín ní nákàlí tàbí ká lè já yín sí oògùn ẹbọ, bóyá lẹ́yìn náà fi rọ́nà lọ, orí títa yé gbé wá nǹkan nìkan yẹn lè gbé wá o. Ẹ jẹ́ àṣòdodo. So ẹgbẹ́ mọ́ sọ àánú ẹ̀yin ọ̀dọ́ ń ṣe mí, èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mi ò sí nílẹ̀ ẹlẹ́ o, bẹ́ẹ̀ bá mọ̀ kẹ́ lọ mọ̀. So mi ò sí nílẹ̀ ẹlẹ́ o, Ọlọ́run ṣe dáadáa fún mi gan o, mi ò sí nípò kí n máa bínú èèyàn o, ọ̀rọ̀ yé ni o. Tó bá fẹ́ nílà káì tí irú wa bá ń sọ̀rọ̀ ẹ gbà kẹ́ pa lọ́lọ́lọ́, ẹ sì correct ara yín. So gbogbo làlà kúkú fẹ̀fẹ̀ fúnté ni o, wàláì fúnté ni o, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ̀yin ọ̀dọ́ àánú yín ṣe mí gan. Tẹ́ ẹ bá mọ̀ bí arákùnrin yìí ṣe bẹ̀rẹ̀ ayé, ó tẹ àwọn àgbà lórí mọ́lẹ̀, ṣùgbọ́n Ọlọ́run lọ́ba aláforíjì. Ọlọ́run kó ṣàforíjì fún gbogbo wa, kó má fi ẹ̀ṣẹ̀ ẹnìkankan wa, kó má fi bí wa. Kò sẹ́ni tó mọ̀ o, kálukú náà ló ní kùdìẹ̀kùdìẹ̀, kọ́nà ọba alágbára kó foríjì gbogbo wa. So eléyìí ni ìlànà ìbúra. Tẹ́ ẹ bá fẹ́ búra, ẹ jẹ́ á búra pẹ̀lú Ọlọ́run. So ẹ̀yin tí wọ́n fi ń jẹ́rìí pé ó sojú yín náà, ẹ dákun. Ẹ lè máa rò kó ti lọ kó náà o, ọ̀rọ̀ ti jáde ó ti jáde nù, ọ̀rọ̀ bá ti jáde ó jáde nù. Kódà bó ṣe ẹnìkankan ẹ jáde ẹ búra. Ẹni yìí wá béèrè Àdó, ló mú fọlọ́n búra. Tẹ́ ẹ bá fẹ́ sọ pé bàbá tó sọ̀rọ̀ tó fa allegation kan yàn gan ń pa irọ́,
ẹ̀yin náà jáde ẹ̀ búra pé kí ni ìṣojú mi then ìgbà tán náà fẹ́ fi ìkódẹ sà wọ́n lórí mo gbọ́ sí i wọ́n ní ọmọ wọn ó lóun ò gbà wọ́n bi léèrè ó lóun ò gbà òun náà á búra so bàbá wa tí wọ́n wà ń bẹ̀ tán náà jágbàlagbà tán náà gbọ́ sí i àwọn náà gbọ́dọ̀ búra so gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà wọ́n fi lè tán o àìjẹ́ bẹ́ẹ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o yóò sì máa lọ bẹ́ẹ̀ ìjà tẹ́nìkan ò lè rí parí ni tá a bá múra so torí ẹ̀ ń fọ́ lọ́nbẹ̀ wá ẹ̀yin ọ̀dọ́ ẹ jẹ́ kó rí wá pé gan o ẹ ti gbọ́ ẹ jẹ́ ó rí wá ó pé o àwa yìí ṣe àáfàá ṣe o ìdẹ́sìn wàláì ẹ jẹ́ ó rí yín ó pé o ẹ má jẹ́ kí ìlú máa dàrú látọwọ́ wa nígbà tí ẹnìkan bá jáde tó ní bàbá òun ó dàbí ojú amúgbó tó mọ̀ pé bàbá rẹ̀ ló ń bù mọ́ sábà bàbá àdìbàkẹ́ sábà bàbá o so correction làwa ń ṣe ipò ká correct ẹ nìyẹn la wà wàláì àlọ́tò bá bí kábà àmọ́ àwọn tá a jọ jẹ́ ẹgbẹ́ àmọ́ tá a jọ jẹ́rọ̀ so àìsàn ọmọdé o ẹ ṣe déédéé o ẹ̀yin ọ̀dọ́ nákàlí tẹ fẹ́ gbà lọ wọn á fún yín kò sí wàhálà gbogbo ìdí mọ́tẹ̀ ń ṣe ọlọ́ọ̀dì orí bẹ́ẹ̀ ṣe fẹ́ wọn á fún yín nákàlí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé gbà ẹ ti gbọ́ so ẹ mẹjẹ àmọ́ gbọ́ sábẹ́ abẹ́rẹ́ ẹ jẹ́ àna wáyà kánà wọn ká sùn dúdú ọ̀rọ̀ so èmi ò dá nìkan lẹ́bi o so wọ́n máa join case òun náà ní ẹjọ́ ló fi máa ń falẹ̀ so torí ìdílé mo fi Ọlọ́run bẹ̀ gbogbo wa àtọmọdé àtàgbà gbogbo àwa tá a bá ń bínú ẹ jẹ́ ká fọwọ́ wọ́nú èmi mọ̀ pé yóò padà lójútùú ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ ayé ò fẹ́ gbọ́ gbogbo ẹ̀yìn alùsùn náà wájà máa mo challenge yín ṣé a lè fi Kùránì búra ẹ jẹ́ kí n rí hadith tó bá sọ pé ìbúra kan wa fẹ́ búra àwa na Kùránì sókè pàápàá n tí ordinary person lè ṣe irú wa yìí ò gbọdọ̀ ṣe ẹnì pé ìgbà tí mo sọ̀rọ̀ ń pa pé ẹni tó bá kó inú ẹ̀sìn kan pa mo fẹ́ra mi ṣàpèjúwe pé tí irú wa yìí báyìí sọ pé a ṣe ìsìláàmù mọ́ tá a ṣe dídà pípa lóye lórí kíni a kó àwọn èèyàn kú nídìí ẹ̀sìn ṣé ọlá là ní ni tó wó là ní ni ṣé ìkẹ́ Ọlọ́run ni ò sí lọ́dọ̀ wa ni so àwọn èèyàn so ẹni tó bá dẹ̀ ń wò gẹ́ bí abiyì èèyàn ńlá tó bá ń wọnú gbó lọ ayé ò mọ̀ tẹ̀lé náà ni ìyẹn lẹ́rú fi máa ń bà wá pé tí nǹkan bá kù díẹ̀ káàtó ká kọ̀rẹ́ tara wa ká mọ̀ sí tribalism so àwa àlùsùn náà wájà máa ẹja sòdodo ẹ mọ̀jà torí pà ń bínú mọ́ríkàs káwọn máa purọ́ so gbogbo ẹ̀yin àdàbí náà mo fọlọ́ǹbẹ̀ ẹ jẹ́ kálukú ṣe dọ́gba kí kálukú dúró láàrin méjì ẹ má fi sọ́tún ẹ má fi sọ́sì Ọlọ́run má fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ bí wá má fi ẹjọ́ ẹlẹ́jọ́ má fi bí wá má fi ìyà oníyà jẹ wá torí pé téèyàn bá ṣe bí ò ṣe dáa yóò gbẹ̀san èèyàn máa jìyà ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ yóò jẹ́ so ọ̀tọ̀lẹ́ tó ṣẹ̀ ọ̀tọ̀lẹ́ tó ń jìyà so n tó tẹ ń ká mi lára jù ní àwọn ọ̀dọ́ tí wọ́n ń sọnù lọ ẹ dákun ẹ pé àwọn ọ̀dọ́ wálé tó bá jẹ́ bẹ́ẹ̀ o àdó kò sínú sí àfa o ẹgbẹ́ máa ń sọ fún yín n tó jẹ́ kí n ta kùnù àdúrà náà ń pè ní jálàbí kò sáàfà náà láyé tí wọ́n níbẹ̀ ládùúrà tí ò ní sí fún ọ kò sáàdó nínú sí àfa o kò sí kódẹ nínú sí àfa o àdúrà bí a bá dẹ̀ fẹ́ búra kó fọ náà búra so torí ẹ̀ ló jẹ́ kí n máa sọ fún yín pé èmi béèyàn bá bú mi mi ò ní bú mi è bú yẹn o àmọ́ tí a bá bú mi màá bú tèmi kí n lè lálàáfíà kálukú mọ̀ bá tiẹ̀ lọ tí nǹkan bá bẹ́ẹ̀ nú èèyàn téèyàn bá sọ jáde ó lè ká ìsàn báyàn ẹ dákun mo fọlọ́run bẹ gbogbo ẹ̀yin ọ̀dọ́ o Ọlọ́run aṣàánú ẹ rí i pé mi ò fáyà mi ò dẹ̀ kóòtì ju pé ìpèrè ẹni sákèèsì pé ẹ̀yin alùsùn náà wájà máa ẹ̀yin Súfì ẹ bá wò ó báwo ni ìlànà tí mùsùlùmí gbọ́dọ̀ máa fìbí lọ́wọ́ ní mùsùlùmí fi lè búra tá a bá fẹ́ búra ṣé a lè na Kùránì sókè ni àbí báwo a lè na Kùránì sókè kò sí nínú ìlànà mọ̀nkánà á lè fàfà lè yá lè fi láì tòtò lè délé Ọlọ́run alágbára yóò ṣàánú fún wa so àníyàn tá a fi ń sọ ó yé mi o àníyàn tí kálukú fi ń hùwà ó yẹ kálukú so gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tá à ń ṣe súnà àníyàn tá a fi ń jáde sórí afẹ́fẹ́ ó yẹ kálukú o kọ́lọ́n fà níyàn kálukú san lẹ́san kọ́lọ́n fà níyàn kálukú dá lẹ́jọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹsẹ̀ wọ̀ o tẹ bá tún jáde tẹ fẹ́ fún bàbá yín lésì ẹ̀ kàn dénú yọ ọ̀rọ̀ ó máa ń lọ ẹni tẹ́ ń gbìjà yóò máa kàbùkù tó bá sì dàbí irọ́ ẹ múra sí màá wá tún jáde sí pé mo sọ bẹ́ẹ̀ ìtẹ́sí bẹ́ẹ̀ ṣe rò pẹ́ pọ̀ bẹ́ẹ̀ làwa náà pọ̀ júndùn ni wa o apọ̀ gan ìkára mọ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ pé lórí ọ̀rọ̀ social media yìí ẹja sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ fúnra wa o kò ní bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa o ọ̀rọ̀ kan lánàá bí ọmọ ìlà ọlọ́wà láàpọ̀ wọ́ta ìlà àbílà ìlẹ̀